ẹ dákọ yín fún mi. Abdulrasaq Aribikofa lorúkọ mi. Èkè kan tẹ́rù ọkọ Àmọ̀kẹ́. Wọn a máa kì mí bẹ́ẹ̀. Bàbá Aribikofa. Ẹ̀yin lọdẹ adẹ́dò. Ẹ̀yin náà lọdẹ adẹ́gbó. Ọ̀kan jú àná. Ọ̀rọ̀ tẹ́ ẹ wá ń bá lọ ní dàgbà àbí. Ìdàgbà àwọn. Tẹ́ ń sọ lọ. Ayé yẹn ọ̀dà. Tẹ́ rí àjọ lọ sódò. Èmi àti Kàsálí táwọn yìí. Lábà lọrin. Àdúró lójú àbá wọn o. Kò sì jìnnà ju títì lọ sí yìí. Ó wá jẹ́nu ọyẹ́ àgbára gba ọyẹ́. Nínú oṣù 12. Inú àwẹ̀ ni lọ́dún náà. Ibi tí mo gbé gbà fọ́lọ́run tán pátápátá. Tí mo gbé gbà fọ́lọ́run tán pátápátá ibẹ̀ ni. À ń gbààwẹ̀ bẹ́ẹ̀ sínú àwẹ̀ ẹja bẹ́ẹ̀ ti ṣe gbá ẹja. A wá jẹja débi wípé à ń sì ń gbóòórùn ẹja lára ara wa. Kálukú. Ó ti wá rùn sí mi débi wípé n lè fi kanu mọ́. Tilapia tó báyìí lẹ́yìn bá bọ̀ báyìí tẹ́ ẹ lẹ̀ lómi gbóná ẹ yọ gbogbo egun rẹ̀. Iṣu tí à ń lọ ní bá bùn wá náà lẹ́yìn jẹ́ṣu. Ó náà dàbí iṣu lọ́tọ̀. Lọ́wọ́ àdìjọ ìmọ̀gbà tí tẹnu mi bọ́. Mo ní mo sì ti torí mo kò máa wẹ̀ gbà ní ìsìn tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ní gbígbà. Ó tí ì ju nǹkan bí ọdún 18 lọ. Mi gbà wẹ̀. Ládé. Ó sì inú ni. Inú báwo? Inú mi ogoro ni. Gbọ́ngbà máa pinnu pé ní mà gbà wẹ̀. Àwọn ọmọ tí ò tó mi wọ́n ń gbà wẹ̀. Wọ́n ń gbà. Èmi náà kò máa wẹ̀ gbígbà. Mo wá jẹ ìjà débi pé tó o bá gún fẹ̀ báyìí ìfẹ́ tó gun yóò tún máa rùn sí ọ pé. Ìfẹ́ já. A wá fẹ́ máa lo odò láàárọ̀. Àwọn tá a dẹ ní alẹ́ àná ká lọ wò. Pé Kàsálí bá ń gbọ́ kinní inú mi ọmọ dùn o. Mo ní tọ́ ìwọ lọ Elédùmarè mo sì ti sọ pé ìní ní àwẹ̀ mọ́ o. Láì. Ṣùgbọ́n ó di dandan báyìí o. Kí Ládé? Àfàìmọ̀ kí n má dín àwẹ̀. Kinní kan ló lè mú mi má dín àwẹ̀. Ẹran ìgbẹ́ ni mo fẹ́ fi jẹ sàárì tí ń bọ̀ yìí. Èsì tí Kàsálí ọ̀fọ̀ Kàsálí ní. Ọlọ́run tẹ́ ẹ máa pè nǹkan Ọlọ́run náà máa ń tí ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni ò ní gbà tẹ́ ń ṣe. Kódà mo ní ìtì ẹ̀sìn tó wù mí ni mò ń béèrè. Ni mo béèrè lọ́dọ̀ Ọlọ́run fi èmi àtọlọ́run lẹ̀. Àbí. Ó ní yé ń bí ọ ìbọn ló gbé dání ní òkúkú mà bá yẹn ò gbé Àbí. wá. Tàkúté ń bẹ́lẹ̀ ọ̀dẹ́ wá. O mú gàǹbù wá kápá ó dẹ̀lé òkété lọ. Àdúrà tí ò lè gbà mọ́ ṣe mọ́. Láti ibẹ̀ ìjáde àbúra wa o ṣùgbọ́n náà mi ò dùn sí pẹ̀lú gbogbo ohun tó wù. Tí mo wá ìgbà fọlọ́ yányán ibẹ̀ ládé yìí. Tó àdòdò wọ́n ń pe odò tá a fẹ́ dẹ ní Òǹhò. Odò Òǹhò. Odò Òǹhò. Ẹ̀ta yóò ń gún díẹ̀ báyìí. Síwájú gbogbo àwọn olódò tí wọ́n bá dẹ odò yìí wọ́n mọ̀ kan sára ni tí wọ́n bá ń gbọ́. Ó ní kí n lọ mú àwọn tèmi ní dídẹ láti ìsàlẹ̀. Mo lọ mú òun wá látòkè. Á dẹ́ pàdé. Ẹ̀ní rú mi ẹ̀ní ṣèkan o. Ṣé ẹ rí tí ẹ̀ ń bá ń wo àwọn yẹn bọ̀ padà ẹrù ó ti tẹrù. Bẹ́ẹ̀ ni ẹrù kọ̀ọ̀kan ni láàárọ̀ ẹrù kọ̀ọ̀kan ni lálẹ́. Láì ṣàfàgùn. Mo ń dá wọn lọ wá mo ti ní lẹ́mìí pé
àkùjọ máa jọ̀sán lọ́la ni tí mo ní lẹ́mìí kábíyèsí rẹ ẹ má fọ̀rọ̀ Ọlọ́run sí i. Òòrùn pọ́n tó fẹ́ wọlé báyìí bí aago 6 àbọ̀ amóko kan wà ní lè bá ń gbọ́ kò là nínú odò rárá ní látòkè pápá nínú pápá ìgbìnrà tẹ̀sí mọ̀ pé igbó pọ̀ ń bẹ̀ wọ́n. ìbániró. Mo ní Ògún ọbọ mú o apá kan ìtàn kan tèmi o ìgbọ́n tó ń sọ lọ mo sì mọ̀ pé mi náà ni ọ máa sọ̀rọ̀ sí pé bọ́tọ̀ ọba yẹn. tó ó tó kéèyàn ń rìn lọ sí ibi tí wọ́n gbé ọkọ̀ sí kó rìn padà kìí ṣe rìn hàwòhàwò ní bá ń gbọ́ títí náà àfi gbọ́ níwájú mi kẹ́nu ní bá ń gbọ́ gbòjúgbòjú ẹyẹ ẹtù bá ń gbé ẹyẹ ẹtù ọkàn kí ni mo sì ṣí àgbè mi mo fi bọnú àgbè ń ṣe gbùtùkùtù. kí ló lè tó fi. ìbọn tí ọdẹ yẹn yìn. ara àwọn tí ìbọn bá tó fò lóòkè. ibi gbogbo ẹ lọgbọ. wọn bá kí inú mi ti dùn kí ni inú mi ń dùn sí o mo fẹ́ sọ̀rọ̀ sí Kàsálí. abádébi tá a ti tú ẹja la bá ń tú ẹja ní tètè mú ẹtù lẹ̀ mo bá sọ ẹtù lẹ̀ oníkèlè lẹ́yìn mo ní ẹran ìgbẹ́ tí Olódùmarè pèsè fún mi lónìí nù mo gbèrú tán láti ibẹ̀ á sì rìn bí irú yìí já títì ńlá lọ́hùn láti yìí lọ́rẹ́ mi ti ń ṣe astagafurullah 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 aṣọ ọmọ pọ dẹsẹ aṣọ ọmọ Ọlọ́run eléwo ló tó Ọlọ́run kò sẹ́ni tó dàbí rẹ̀. Allahu waidu. nígbà tó ti lè sọ pé láhólà wàláàkù wátà ilá bìláì àlébìlì àti. kò sọ́gbọ́n kan kò sóògùn kan kò sí ète kankan ìlà àfọlọ́run mo jẹ́wọ́ pé Ọlọ́run ni Ọlọ́run lóòótọ́. Allahu akbar. tó ń gbà tí ó dijọ́ kejì àwọn ará Ìbàlọ́rin bá wá bá wa wọ́n bá sálámà salamu aleykum aleykum salam tó mùsùlùmí ni yín ẹ gbà àwẹ̀ jọ à ń gbà àwẹ̀ wọ́n lè ṣe mùsùlùmí gidi bẹ́ẹ̀ tí ẹ ṣàánú ara yín tẹ́ ẹ ṣàánú àwọn ìyàwó yín ọmọ tẹ́ ẹ gbé dání yìí ńkọ́ ẹ sì ṣàánú rẹ̀ pẹ̀lú òtútù yìí ebi Yorùbá làwọn ń sọ lẹ́nu ẹ̀yin náà ń sọ Yorùbá ẹ tiẹ̀ sálámà sáwọn bóyá ẹ sì lè sùn lọ́dọ̀ èèyàn ó jẹ́ èèwọ̀ fún yín kò jẹ́ èèwọ̀ àwa la mọ̀ tá a mú wá látọ̀dọ̀ wa tá a máa jẹ ká sì tún mọ́ wàhálà tí a bá yín kò sẹ́ni tó lè kó wàhálà bẹ́ẹ̀ nìkan àfi tẹ́sù bá ń gbé bọ̀ Ọlọ́run ní sì kò ní í yọ ń bẹ̀ tó bá yẹ pé mùsùlùmí òdodo ní ẹ bá ti ṣe tán ẹ máa bọ̀ lábàwọn àṣàǹjẹra wáyé àgbà àti wà lẹ́sẹ̀ odò ni àwọn Ìlọrin ń gún iyán ní ẹ bá gún iyán fún wa wọ́n ní àmọ́ àwọn ọ̀lẹ́ran tó nǹkan inú mi dùn mo ní ẹ ṣé n tẹ́ yìí jẹun tọ́bẹ̀ pété lẹ́yìn ni ẹ̀yin náà gún fẹ̀ ẹja lé ètò ẹ̀kọ́ la kó ẹja lẹ̀ fún wọn ó ti pọ̀ jù kí ló pọ̀ jù ebí àwọn èèyàn nìyẹn tó kún bá a ṣe bẹ̀rẹ̀ sí gbẹ̀bùn nù ìgbà tí ilẹ̀ ọmọ tá a tó dòde tí à ń ṣèjà ni mo bá rẹ́gbọ́n mi ó sì dẹ́lẹ̀ kejì tí kinní wọn ṣẹlẹ̀ sí kọ́lọ́run Elédùmarè kó bá ń foríjì lóde ọ̀run. àmín ẹ̀gbọ́n yín tó ti kú lẹ́rìí ni. rárá òun ló yìnbọn
ní ìjù kò tí ì kú tó ńgbà fún náà. yín láwo jẹ. Ẹtù mọ́kànlá ló he. Ẹtù nígbà tá à ń tu ẹtù la tó rí wípé àhàyà ẹyọ kan lọ́tajò ní ọrùn níbi ọ̀rẹ́ sí lọ́wọ́ abayé òun ló lulẹ̀ sí i. Bẹ́ẹ̀ náà ló sì ṣe lélẹ́finrin tí sìgá tán tí mò ń bọ̀ wá ra sìgá láti Eléfinrin sígbó olóògùn. bẹ́ẹ̀ni. Tí sìgá bá tán bàbá ò rí bàtà bàbá ọ̀lọ́ ni o nígbà wọn. Dèsè nǹkan. Ọdún 13 tí mo ti fi sìgá lẹ́nìí alihamudulilayi rabbil alamin. Mọ̀ ń gbọ́ yín. Aṣeníṣe rẹ̀ ní sìgá o. Ẹlòmíì fọtí ilẹ̀ òfin lẹ́tì. Bọ́lá ẹlòmíì fi ọtí mu mọ́lẹ̀ òfin lẹ́tì. Èmi ń mu. Ẹ̀rí yóò fi lẹ̀. Rí fi. Ọ̀dà mọ̀ ń gbọ́ yín. Tó mo wá ní òrùn yìí mú mo ti gbéná lọ pé màá taná bọ̀ látọ̀. Bó ní bá tó ti dọ́wọ́ yín. Rárá a ti kú olódóògùn. Iṣẹ́ tí Ọlọ́run ṣe fún mi ni mò ń jẹ́wọ́ rẹ̀. Mo ní ebi tí ń pa mí àbàlẹ́ nítorí lọ́ọ́ fi nǹkan kí n jẹun kí n sì mu sìgá lọ́dà. Ẹsẹ̀ mi tí àṣẹ Ládèjì olórí oṣó olóyè máa ti ẹ̀wọ̀n o ní tìgbẹ́ káńdẹ̀gbẹ́ tí mo nímọ̀ lọ́ọ́ ra sìgá. Òun ó ti wá ẹran kò rí ẹran ọwọ́ àlà iṣu ń jẹ iṣu létí odò níbi tí òkè Adéwọ̀n tó gbé wọ odò gangan ń sọ́gi ń bẹ̀ ni o tọ́ra òtò ló máa gba bẹ̀ kọjá. Ń gbọ́ wẹ̀mù ẹsẹ̀ èèyàn tọ́lẹ̀. Olùpá àwọn aṣọ́gbónù. Yóò dára fún yín. Ọ̀lẹ́ iṣu ó ti jẹ iṣu ẹ̀là kan ó kù iṣu ẹ̀là 3 ewu ibi tí mo ní ń pa mí. Igbó olóògùn ní ń tó jẹun. Mo ní oníṣu yìí òun náà wà á dé bá mi jí èmi ọjọ́ kan bí iṣu yìí. Bẹ́ẹ̀ bá jẹ kátà gan yìí ó tún fẹ́ wò kéjì. Mo jẹ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta. Òde. Mo sì bójú odò mo mú mi sí. Mo wá rí sìgá ní sí ìwọ lọ. Àmọ́ gbò ní èdè ìgbò olóògùn. Bí mo ti dìde pé kí n máa lọ báyìí èmi sì mú tágẹ́ẹ̀tì sìgá. Ìní Ládèjì sì mú àsọ́sẹ̀sẹ̀ ra páálí kan. Ń lọ ọ̀gbẹ́ ó sì mú páálí lọ ti mú kan bẹ́ẹ̀. Mo kàn rí páálí tó tàn yẹn ni bá rí sìgá abẹ́ńbẹ́. Wọ́n fi ági ni. Tágẹ́ẹ̀tì ò sí mbẹ̀. Wọ́n fi ági. Mo ò fi ági ọmọ ọlẹ́ẹ̀mí ti gbé sáré lọ. Lèmi bá bọ́ bí sìgá bí mo ti ṣí báyìí mo kọ́ jókòó pé yes ní farabalẹ̀ fa ó ní mo fa méjì lórí eré kí n tó mọ̀ pé mò ń mu nǹkan kan mo padà lọ́gbọ́ olóògùn torí à ń retí àwọn alápàtà wa lọ́la tó sì jẹ́ pé wọ́n lè má wà ẹ sámọ̀ ṣe wọn tó ó dijọ́ kejì a gbọ́ pé wọ́n fẹ́ rúgbó ọlọ́pẹ̀lẹ̀ láti lé bàtẹ wà. Bàbá lọ bá wọn àwa náà nẹ̀pọ̀ kan gbọ́ ni pé ajífẹ́ràn jẹ́ bí ọmọ Olúọdẹ Àtàndá ọmọ Ọ̀rúnmìlà Ládèjì ni aríbi kọ́fà kan wọ́n lò náà ni ó ní ẹ bá ń pè kí ni ń wá sìgá ni ó sì mọ̀ pé n gbọ́dọ̀ má ní sìgá lọ kò sí gbẹ̀ láì rí sìgá nígbà náà gbá lọ́ọ̀bà làáfíà náà dúpẹ́ sìgá mélòó sìgá rẹ kú ó ní ẹ máa dáálé ebi mọ̀ ń lọ ra sìgá ń gbó olóògùn ni mo sì kan sìgá kan lé àti ẹ̀là aṣù 3 àbúrò ìyá tèmi sí ó ní ìyá mi mo dúpẹ́ o ṣeun o ìwọ ni mélòó ló kù mo ní mo ti mu 3 ń bẹ́ẹ̀ ìyá ó sì dá yòókù 2 fún mi èmi ni mo ní
bẹ́ẹ̀ náà ni ẹtù kan sì wáyé ńgbà báyìí ó ní ta ni ẹtù mọ́kànlá ló ń mú pé yòókù tó ṣe gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ lọ tí òun ò rí mú. mo ní abájọ tó di ẹ̀yàdọ̀ wa níjọ́ náà pé wá gbà tí ẹ fi ṣe ọdún nílé ó ní ṣùgbọ́n ní òun dùn ẹrù ẹja kan lè dì fóun àwa tá a fẹ́ kọ́ fẹ́ rí lọ́dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mo gbà fọlọ́run láti bẹ̀rù ṣùgbọ́n ìbéèrè tẹ́ ẹ béèrè yìí pé ìwo lọ́yà Kàsálí gan mọ̀ pé bá a ti odò yẹn dé mo ní odò tá à ń lọ yìí ìdẹ́dọ̀ ìgbẹ́ni ń bẹ̀ ó ní àìrodò akẹ́yìn náà mo ní ṣùgbọ́n ọjọ́ kan ògún bí ọba róni ni ní máa tan rẹ jẹ má wọrí ibi tó o bá pa ibi wọ ló ní ìbọn ra wọn ibi tèmi náà bá pa ibi mi mo ní. kálukú ló ní tó bá pa. labádé ọ̀hún apẹ́ká tó wọdò ọ̀pá 2,800 lọ́pàá lódò. ìlú lẹ́yìn pa. bí mo ṣe lọ mọ bọ̀. ẹ pa nǹkan kan. ngbò òdìjọ́ kejì ó ní gbá wọn rẹ mo ní gbò tí ẹ fẹ́ gbá wọn. ẹ̀yin sọdẹ lọ inú gbó ẹ pa nǹkan kan bọ̀. mo ní a máa wá bẹ́ẹ̀ ògùn a máa dán èèyàn wò a máa sọ́ni lẹ́nu a máa sọ́ni lọ́wọ́ gbéyàn ò ti gbọ́dọ̀ ògùn tó fún un tó ọ wá ní ibi tó ń fẹ́ dẹ tó ń gbé lọ lùdù ó ní ọ̀gangan àpáta ń kan ni mo rò pé ọdẹ ọ̀gbọ́dọ̀ má máa bẹ̀rù láti máa lọ gbópọ̀ àpáta. ìbàjọ́ dẹbẹ̀. ó ti tán láì sáfagùn òun bẹ́ná lu odò tiẹ̀ ń táwọn kó tó máa lu omi. bẹ́ẹ̀ni. èmi ẹ̀yin bọ́ pápá. mo bọ́ pápá lókè Ìṣẹ́yìn máa kọjú sọ́rí ọmọdún aláàánú. ẹ máa gbà padà wá sọ́dọ̀ dáàmú padà. a sì ti sọ fúnra wa ibi ọmọdún aláàánú gbé wọdò tó bá ti padà débẹ̀ kọ̀ọ̀kan kọ̀ tó bá ti kù lẹ́ẹ̀mẹ́ta mo ti débẹ̀ nù ní ìṣẹ̀rí. ọdẹ mo fẹ́ wọ ọmọdún aláàánú báyìí àfi wọ́n. lẹ́ràn wo ná. lẹ́ràn bá wo ná mo ní yóò dáa fún ọ. ni wọ́ o. ayé sì ti da ayé pòpò. páò orí ọlọlẹ̀ èmi sáré ní ẹran tèmi. nígbà tí ìtẹ̀yìn lẹ́ lọ́ọ́ bá. mi ò lè ṣe é o. mo lè súré kí n tó fi ọ̀tá mi síbẹ̀ tọ́ba wú ọ̀kọ́ kún bó ṣe kàbìkàbì ọgbà mi ni. tọ́ mo débẹ̀ nígbà tí ń wúrà kọ̀ báyìí mo ní òkè ó rí bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀. kí n wá lọ dúró de lẹ́sẹ̀ odò mọ́wulẹ̀ tí ìkan kọ̀ bébè bá débẹ̀ èmi ó fọn wíṣù sí ọ pé èmi ti wà ní o. bẹ́ẹ̀ mọ̀ ń gbọ́ tí ń kọrin ẹ mọ̀ pé olódò lè kọrin. bẹ́ẹ̀ni. ọdẹ ò lè kọ nǹkan lórí omi ẹja ọgbọ́ nǹkan ní omi tẹ́ rí ẹgbẹ́ kan tí ń wówó báyìí àfi mọ̀ kò jẹ́ rí bẹ́ẹ̀. nítorí lè. kò jẹ́ rí bẹ́ẹ̀ mo gbẹ́sẹ̀ bíi méjì ọtọ́wọ́ta ssg páò ọlọ́run má jẹ́ òfin gbogbo ọ̀tá rẹ̀ ṣòfò tán lónìí. ètò ń wí lọ́nù. ẹ̀rín sì ń pa mí ní. bó ti dán gangan mi kù mo ní mo ti jókòó ní ìdí ẹ̀ bó o ní mo ní máa bọ̀ mo kọ́ mo lọ ti. èwo lẹ pa lọ́hùn. egbin ni ọ̀hún èyí tí mo á ṣẹ̀ṣẹ̀ pa egbin ni ó tóbi. ó ti dọ̀bẹ̀. tó ń dì náà tán ṣùgbọ́n tóbi ju tàkọ́kọ́ lọ. akùnrin ń pẹ́ yọkàn ògún bí ọba rò ní lágbára.
òun náà ló fi ré kejì o, ìkejì ló fi ré o. Ló sọ̀rọ̀ ṣáná sí sìgá mò ń fa sìgá lọ́rùn ẹ̀ ó ṣí ẹran mọ́rí bá a ti dédé ọkọ̀ bẹ́ẹ̀ràn ẹlẹ́ni máa bọ̀. Ó ní mo ní àmì ti bò ebi ọmọ tó sọ bẹ́ẹ̀ nígbà tó débẹ̀ pé jọ́kan ògún bí ọba róni ni mo wá láìkì ẹ̀ òrojú òṣè kan ó ní ọ̀gbọ́n àníyàn ẹran o bó o láwà sí ó ní tóun ó ṣe ni wípé òun ó gbé ẹran yìí lọ àwọn alápatà lábà ní ìsìn ní tútù ó sì gbé lọ. tí ọkọ̀ ló gùn. ọkọ̀ ojú omi náà ni. yóò lọ jáde lọ́dọ̀ wọn. yóò jáde sọ́dọ̀ wọn. àyàndà. àwọn iṣẹ́ tó gùn ń ṣe n ò lè sọ wípé lágbájá ló lè ṣe é àmàdò ò lè ṣe é Ògún gbìyànjú abisore kalawi ni. ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ ń ṣọdẹ odò ẹ ń ṣọdẹ ẹran tọdẹ bá fẹ́ lọ wọnú igbó Ògún ni ó pè ṣé tẹ bá fẹ́ lọ dẹ odò náà kẹlẹ pè nígbà tó yẹ pé Yemọja wà Ọ̀ṣun òun náà wà ó yàtọ̀ síra wọn. tẹ́ ẹ bá gbàgbé ẹgbẹgbẹ kan náà jọ ni ẹ ní a bá pé ẹgbẹ́ ń yọ̀yàn lẹ́nu ní ìsìn gbogbo nǹkan tó gùn jẹ gbogbo nǹkan tí Yemọja ń jẹ tẹ́gbẹ́ ń jẹ kò gbọdọ̀ mọ́ sí mbẹ́ gbogbo ẹgbẹ́ àwọn tá a kú ó dàbí ìgbà tá à ń pé ìjọba ebi ntí wọn gbà lọ́wọ́ àwọn ọba ni wọ́n ń pè ní ìjọba ẹgbẹ́. ọ̀dà téèyàn ọba máa ṣọdẹ àwọn nǹkan wo ló gbọ́dọ̀ tó jẹ́ kókó tó gbọ́dọ̀ ní kó tó máa ṣọdẹ mọ̀ ń bọ̀ wá béèrè kejì ẹ̀ náà. tó gbọ́dọ̀ ní. bẹ́ẹ̀ ni. kẹ́rì nǹkan àkọ́kọ́ kọ́kọ́kọ́ ní òdodo ní ẹnu. Number one torí Ògún ní òun ò lè fún ọ ní nǹkan méjì ṣe lẹ́ẹ̀kan náà rárá o gbérọ́ lọ́ọ́ bá máa pọ́ lóun ó bọ̀ ọ́ láṣìírí rẹ̀. tó bá jẹ́ pé ẹran lọ fẹ́ ọ máa pẹran má parọ́ o. máa ń gbọ́ yín àwọn irinṣẹ́ téèyàn gbọ́dọ̀ ní gbogbo nǹkan téèyàn gbọ́dọ̀ ní kó tó lè máa ṣọdẹ kó tó lè máa dẹgbó. ó nìbọn. wà. ó ní àdá. àdá. bẹ́ẹ̀ ni. àdá akọ. wọ́n bá wù ọ fàkọ̀ sí àwọn tí ọ̀la kọ̀ ń bẹ tọ́jẹ́ yí pé gàǹgbádà ni wọ́n ń lò. bẹ́ẹ̀ ni. èmi náà lò rí dáadáa. àti ìbá tiẹ̀ jẹ́ yí pé ńgbà tí wọ́n bú mi èmi fàdá dẹ̀gbẹ́. níbi tí Ògún bàjẹ́ sí ẹnu ìgbà tí mò ń lo àdá wọ́n ń pe ìbàrùbá kan ní gùrò. gùrò mọ́dàmú. ní Igbó Ológun. Igbó Ológun náà. mo wá dẹ̀gbẹ́ lọ mo pa lójú ọ̀nà tí wọ́n là sí ẹ̀gbẹ́ dáàmù lọ́hùn. dáàmù ti dé ńgbà náà mo sápa ìgbìn mo kún mo fi àdá gúnlẹ̀ báyìí. ìgbà mo gbèrú tán mo gbàgbé àdá bẹ́ẹ̀. mo dijọ́ kẹta mo débẹ̀ n ò bá dà mo wá àdá mi tì. nígbà tó di ọdún kẹta mo ti kó angárà mi kúrò ní abàrẹ̀gbẹ́ ọmọ tí wọ́n ń pè lásàmù. mo ti wá sí Igbó Ológun fáínálì ìyàwó mi ní bẹ́ńbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. rábà mo ní. nígbà yẹn kiri bíi ijọ́ mẹ́ta mo rí àdá mi. inú igbó kọ́ lọ́dọ̀ gùrò. olórí. gùrò àdá mi ni ó ní àdá rẹ kọ́ mo ládàá mi ni oríṣìí àmì mẹ́ta ni mo fi sí tó ò lè rí ó ní kí n fi hàn mo fi hàn. ó ní mo lo fi sí mo á júwe mo ní sọ́ọ̀mà pátá yàrú
ó lóun mọ ibẹ̀ mo ti nísàlẹ̀ rẹ̀ mo ti fa igbin lójú ọ̀nà mo fi gúnlẹ̀ báyìí ní ó ní wọ ló ní ṣùgbọ́n ní fún ọ. o ò ní fún mi ó ní ó ti dà mo gbà bẹ́ẹ̀. lọ́dún gan-an ọdún gan-an lògùn jẹ́wọ́ ara rẹ̀. Yẹmí ọmọlé Olóńgìní bàbá Ṣàngó ilé àyàn àti èmi àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a dẹ̀gbẹ́ lọ nù ìgbẹ́ àlọ́sùn ní o. adó lọ́gangan gbópọ̀ lókè Ọ̀yọ́. Yẹmí Olóńgìní ọ̀dà fún ọ. èmi sì ti dẹ̀jọ́ babaláwo ọmọlé Olúgbilé ni bàbá dẹ̀jọ́ táwọn wí òun náà ti lọ. ó ní mo béèrè wọn ní kí n má wulẹ̀ yìí pé wọ́n ra nǹkan lọ ọ̀gbẹ́ o. ẹran mẹ́ta ní pa tí n bá sì ti pa mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bá fẹ́ dúró dàn èèyàn rẹ ló kù. má dùn ó. ẹ lè pa kankan mọ́. kò sí nǹkan kan tó pa mọ́. Àgúnlá ó sá lọ. à ń bú ni o olórí ibú. ṣé yín là ń fi pẹran mẹ́tẹ̀ẹ̀ta. ìwọ lọ pẹran mẹ́ta. labá dégbẹ̀ ọjọ́ kìíní à ń rọ́ fàfà fi jẹun. nígbà ó di ọjọ́ kejì mo wá tọ odò tó la igbó pọ̀ wálẹ̀ ń tó fi wọ gbóòlù yẹn tó fi wọ odò Ògùn. ẹ mọ̀ pé àwọn àtàbà tí ì rí àkó mbẹ́mbẹ́ mọ̀ ń kọjá lọ ní ìtọ̀ mo bá wókè báyìí mo sì nú ọyẹ mo wá rí tí àwọn òfàfà sì sí tẹ̀léra wọn báyìí. wọ́n kúkú ti ní ìní yìnbọn sẹ́ran tẹ́lẹ̀tẹ́lẹ̀. kúròròdì kúròròdì nígbà ó di mẹ́ta mo gbé bàn mi tì. àní àtúnṣe yìí o. Yẹ̀kínì ọmọlé Olóńgìní àti Yẹmí ní ìwo ló ń rí yìnbọn sípò lẹ́yìn náà ẹ máa bọ̀. àbí. nígbà wọ́n dé wọn kò mọ nígbà òdìjọ́ kejì mo ní ẹ gbọ́ kíní yìí pípọ̀ jù bẹ́ẹ̀ bá wí ọ̀fàfà jóná tó lè rí jẹ. ẹ jẹ́ àdẹlẹ̀ lọ bó là á ṣe dẹlẹ̀ nínú ọyẹ́. kẹ yọlẹ̀ lọ. mo bá à ń lọ bá débi kan mọ̀ kàn gbọ́ wọ́n bá wo bẹ̀ ni wọ́n rí ìwòjì gangan. kí ló dé ẹran ni wọ́n ti báyìí lójú kan náà ní ìwọ. orí. kí a ní orí mi. mo gbé ìbọn kó là kódà ẹ̀tù ọ̀já nǹkan kan. ara rẹ̀ ń gbogbo ẹ̀. ara kínni ìbọn ọba. mo sáré lójú kan náà ní bàbá àwọn Ṣàngádì ẹ̀ súré dọ́hùn kí n máa ságátà pẹ̀lú rẹ̀ ni mo á rí i pé wáyà ń bẹ ní ẹsẹ̀ ẹran yìí ó ti fi kọ́ nǹkan kò lè lọ mọ́ làwọn èèyàn mi bá dé mo nítọ́ áàfì kìíní yìí bẹ́ẹ̀ ni. ẹ̀tọ́ ni wáyà ń bọ̀. ẹni ò ní wáyà ń bọ̀. àwa rìn ó tó títì mo ní ẹlòmíì ó débi ẹran yìí ó sì pa ẹran yìí ó sì lọ níta lè ṣe nì ẹ jẹ́ á lọ pa ẹran ká kun ẹran ká kó lé náà Ògún lè máa bínú bá náà àwa náà ó tiẹ̀ sì rẹ́ran jẹ yàtọ̀ sí máa yí tá à ń jẹ yìí bá a ṣe lọ́ọ́ pa náà tá a kún ẹran gbẹ níbẹ̀ níjọ́ kẹrin nígbà òdìjọ́ kẹsàn-án a lọ kó ẹran. ẹ sì kó sórí àtàǹbẹ̀ náà. bíbẹ̀ náà la gbé yan. bí eré bí àwàdà ń kó péjọ mẹ́sàn-án
ẹ kó ẹran ẹni tó ń so lébà wa. ẹni tó dẹ wáyà ilé yìí ó ti kú Tó kù. kọ̀ wá kú ni ọ̀wá wá. So ńgbà tá a kò dé lébà à ń sàǹfin ilé ìfín àǹfin ilé ìfín àǹfin ilé ìfín. Tọ́ ọjọ́ pé táwọ̀ wálé awálé lọ́dún náà 1-2 la ka awọ rẹ̀. Àwọ̀ ẹran Awọ ẹran kúnnúgbà ni. kúnnúgbà yẹ pàǹpá kúnnúgbà ni o. A padà tẹ ẹran náà ni ọdún wa kọjá lọ tán ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ nìkan bú gùrò ni mo ní gùrò o sì rí àdá mi ṣé bọ́dẹ tí í ṣe bù. Ò sì fún mi. Ó ní ṣe bí mo ti sọ pé ìyín fún ọ. Má sọ̀rọ̀ kúnnúgbà tá a rí tí wáyà mú. Ó ní Ògún sì dáhùn lẹ́jọ́. Mo ní kí ló dé? Ó ní wáyà ò ní òun wá ó lóun ò rí. Ó ní kàràn kó wọn wá rí i. Ó ní ẹran gbé wáyà yẹn lọ. Ó gbé wáyà ó gbé wọnú ihọ́. Òun wá débẹ̀ ṣùgbọ́n nígbà tó ń débi ihọ́ tó gbé wọ̀ pé òun ó tún lọ́ọ́ bu ihọ́ ọ̀hún iná ti jó lọ rẹ̀rẹ̀rẹ̀. Ẹran ti wá bọ́ sí pápá làwọ̀ erí. Òun ọ̀wọ́ ẹran mọ́. Ó ní kúnnúgbà mi ó ní àdá ìlú wa ni àdá tí òun wá fi san kúnnúgbà ní ìsìn. Ẹ dákọ yín bàbá. Aríbikọ́fá ni mò ń jẹ́ Abdulrasaq. Aríbikọ́fá. Tí wọ́n bá dàgbà tí wọ́n mọ̀ mí ní Oyèníran Adékúnlé. Ìkìkan tẹ́rù ọkọ̀ Àmọ̀kẹ́. Wọ́n á máa kì mí báwọn. Tẹlifóònù nọ́mbà yín kọ́. 080 64 86 58 08 58. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 64 86 08 58. Nọ́mbà mi nù. Nọ́mbà yín nù. Aṣògùn àrò.